àwọn ìṣẹ̀lẹ̀ méjì abàmì kan wáyé lánàá òde yìí ẹ̀yin èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn bandit ti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ṣòfò dànù, wọ́n pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àgbàrá ẹ̀jẹ̀. Òkú sùn lánàá òde yìí ní nǹkan bíi aago 6 sí aago 6:30 nírọ̀lẹ́ àná Sunday tó jẹ́ ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2026. Àwọn bandits àwọn terrorists wọ́n ṣe àkọlù tó ní agbára sí agbègbè kan tí wọ́n ń pè ní Tẹ̀lábàlá ní Gombe local government area nípínlẹ̀ Adamawa. Wọ́n máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹ wo comment section fídíò yìí. Telegram channel wa àti WhatsApp channel wa ń bẹ́ẹ̀ yóò gbé yín lọ bàgẹ́. Ẹ wá wo àwọn èèyàn bó ṣe sùn lọ rẹ́rẹ́. Wọ́n dáná sun àwọn èèyàn àfi bíi súyà. Ẹ̀yin èèyàn eléyìí ó burú jáì. Ìròyìn tí ń panilẹ́kún dánwò ní ìròyìn eléyìí. Àfikọ́nà ọba Èdùmàrè kó máa ṣàlàbù wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kọ́kọ́ bá ń ṣe yún lé níná. Èkejì ẹ̀wẹ̀ àwọn agbébọn àtàgbébọn àti bandit àti terrorist kí ni ìyàtọ̀ nítorí Ọlọ́run. Wọ́n tún ya bo orphanage school facility kan o. Ibi tí wọ́n kó àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ aláìní ìyá tí wọ́n kó wọn sí. Àwọn afẹ̀míṣòfò yìí wọ́n tún ya wọbẹ̀ 23 làwọn ọmọ yẹn tí wọ́n jí gbé. Kódà ẹni tó jẹ́ ìyàwó proprietor ní school yẹn wọ́n kidnap òun náà o. Ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Ẹ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ̀ ọ́n jẹ́dé o. Àwọn òròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n bẹ́ẹ̀ ṣe ń pín káàkiri ní kẹ́ máa láìkí ẹ̀ kẹ́sì máa bá ń comment sísàlẹ̀ fọ́nrán yìí kó bá lè rìn dáadáa kó lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì fi àkókò yín ṣòfò ara. Ẹ jẹ́ n sáré kán sínú agbami ètò yìí. Ǹjẹ́ o ti gbọ́ náà ni ìwọ tó bá gbọ́ nǹkan tí ń lọ nú ayé tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run má jẹ́ kí yẹn dòkú nígbà tí yẹn ń wà láàyè. Tẹ́ bá fẹ́ máa gbọ́ àwọn òròyìn ajá àbálẹ̀ àwọn fresh ìròyìn àwọn òròyìn yàjóyàjó lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Ẹ jẹ́ n sáré mu lágbọ́n ti ìpínlẹ̀ Adamawa yẹn. Ẹ wò ó lánàá òde yìí ni o Gbegede Gbina o nípínlẹ̀ Adamawa ní Tẹ̀lábàlá ní Gombe local government area nípínlẹ̀ Adamawa. Wọ́n ní àwọn agbébọn yìí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram bí swap sì ni ẹgbẹ́ afẹ̀míṣòfò sáà ní gbogbo wọn. Wọ́n ní wọ́n ya bo agbègbè kan o bóyá wọ́n ti ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ ni àbí wọ́n fẹ́ lọ kidnap náà ni. Wọ́n ní bó ṣe gbórí wọ bẹ̀ báyìí wọ́n kàn ṣe àbẹ̀rẹ̀ sí ní yìnbọn ni nírò òbọn wọn ní ró kólákólá ní ń dún kùsẹ́ ló bẹ̀rẹ̀ sí ń penetrate tí ń wọnú àgọ́ ara àwọn èèyàn. Ẹ wò ó bàbá kan wà tí wọ́n dáná sun yányán ni tẹ́yìn gan bá rí. Àní ẹ wo comment section yìí sẹ́ ní comment section sàlẹ̀ fọ́nrán yìí link Telegram channel wa àti WhatsApp channel wa ń bẹ́ẹ̀ láǹfààní láti post gbogbo àwọn picture yẹn àtàwọn videos yẹn láǹfààní láti post ẹ̀ síbí. Gbogbo ẹ̀ pátápátá ń bẹ lórí Telegram channel wa àti WhatsApp channel wa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti follow àwọn channel méjèèjì tí mò ń sọ yẹn ẹ miss torí pé kí ni a lot of updates a lot of information la máa ń fi síbẹ̀ yẹn tó yẹ pé láǹfààní láti wá máa fi sórí Facebook àbórí YouTube ń bì. Ẹ̀yin tẹ́ ò tí ì follow wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Ẹ wò wọ́n ní pé ní nǹkan bí aago 6 nírọ̀lẹ́ àná ọjọ́ ìsinmi within 6 o'clock to 6:30 nírọ̀lẹ́ àná níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló wáyé ní Gombe local government area nípínlẹ̀ Adamawa. Wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn nípakúpa. Wọ́n dáná sun ọ̀kadà dáná sun lé dáná sun mọ́tò dáná sun àwọn èèyàn. Àwọn 16 àwọn èèyàn 16 ni wọ́n padànù lánàá òde yìí nípa àfọnáfọ́nsu. Wọ́n wó èsì live àwọn èèyàn. Ilé burú jáì o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ̀ ń ṣe? Wọ́n ń wó èsì live àwọn Nàìjíríà wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà nípakúpa nípa àfọnáfọ́nsu. Ẹ tètè bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Ojoojúmọ́ lẹ́mí àwọn èèyàn ń ṣòfò. Ṣé lè káyé àwọn èèyàn tó ti kú lọ́dún yìí nípasẹ̀ àkọlù àwọn bandit nípasẹ̀ àkọlù àwọn terrorist yìí náà ni. Ẹ wá dúró ẹ̀mí tó ti ṣòfò dànù lójoojúmọ́ níròyìn ẹlẹ́jẹ̀ yìí ló ń jáde. Àfikún náà ọba Èdùmàrè kó má jẹ́ ká rìn
lọ́jọ́ tẹ̀bí ń pọ̀ náà o gbogbo bí tẹ́ pẹ́ kádé tẹ́ ta gbòǹgbòdé lágbára Ọlọ́run bá Èdùmàrè ẹ̀ ní ṣìrìn ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ́ àdúrà mi. èkejì ẹ̀wẹ̀ wọ́n láwọn afẹ̀míṣòfò yìí wọ́n tún yabo orphanage school facility kan o níbi tí wọ́n kọ́ àwọn ọmọ aláìní bàbá àwọn ọmọ aláìní ìyá tí wọ́n kó wọn sí kódà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní pé ibi tí wọ́n lọ kọ́ skul yìí sí pé ìjọba ò fòǹtẹ̀lú ìjọba ò fọwọ́ sí wọ́n ní bèbè igbó ni wọ́n lọ kọ́ iléèwé yẹn sí iléèwé yẹn orúkọ yẹn máa jẹ́ Dahalu Kitab Group School ni wọ́n pe orúkọ iléèwé orphanage school yẹn bẹ́ẹ̀ sì ni ń bẹ ní agbègbè Zariagi area of Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi ibẹ̀ ni wọ́n sọ pé wọ́n kọ́ skul yẹn sí wọ́n níbi tí wọ́n lọ kọ́ sí yẹn pé àwọn ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n ò fòǹtẹ̀lú wọ́n ò fún wọn ní approval wọ́n ò register skul yẹn gangan ara bí tí ń wò mọ́ pé illegal operation ni wọ́n ń ṣe níbi tí skul yẹn wà bẹ́ẹ̀ sì ni wọ́n sọ pé ó léwu gan ní agbègbè ibi tí wọ́n lọ kọ́ skul yẹn sí. security bẹ̀ yẹn ó dẹnu kọlẹ̀ ó mẹ́hẹ́ wọ́n kàn fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ wọ́n kàn fẹ̀mí wọn ṣòfò dànù ni àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá ẹgbọ́n náà kí làwọn bandit kí làwọn terrorist náà tún fi àwọn ọmọ orphanage kí ni wọ́n tún fi wọ́n ṣe ta ló fẹ́ san ransom lórí àwọn ọmọ yìí báyìí àwọn 23 nínú àwọn ọmọ yẹn ni wọ́n sọ pé wọ́n jí gbé lánàá òde yìí àná ìkan náà tí wọ́n sọ sẹ́ nípínlẹ̀ Adamawa ni wọ́n tún sọ sẹ́ nípínlẹ̀ Kogi tó gbé àwọn ọmọ yẹn àwọn ọmọ 23 mẹ́tàlélógún àwọn ọmọ àmọ́ wọ́n ní ká gbóṣùbà káre fáwọn ọmọ ológun àwọn ẹ̀ṣọ́ aláàbò torí pé kíni wọ́n ní wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà pé lọ́gán tí wọ́n ṣe ń gbọ́ báyìí pé àwọn atiláwí ti yabo iléèwé yẹn wọ́n ní wọ́n tètè gbéra ńlẹ̀ ni wọ́n kàn lùgbó wọ́n kàn lùgbẹ́ wọ́n sì rí dájú pé àwọn rescue àwọn 15 nínú àwọn 23 yẹn àwọn mẹ́jọ tó kù báyìí ń sì ń bẹ lákàtà àwọn agbénipa yìí kọ́lọ́ ọba Èdùmàrè kó jẹ́ kí wọ́n ti ra àwọn tó kù yẹn náà kí wọ́n rí wọn gbàálẹ̀ ní kíákíá láì fi àkókò ṣòfò torí pé kí ni àwọn ọmọ ọlọ́mọ làwọn ọmọ yẹn báyìí àwọn ọmọ tí ò ní bàbá tí ò ní ìyá táwọn kan tún ń gbà tọ́ tó ń tọ́jú wọn tẹ̀sí tún lọ kidnap wọn eléyìí burú jáì ètò ọ̀bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti wá dẹnu kọlẹ̀ tán yányán débi pé wọ́n tún já àwọn ọmọ orphanage homes eléyìí ó kù díẹ̀ káàtó ó kìdí ẹ̀ káàtó ẹ̀yàn mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí kẹ́ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ bá yẹn bó káàkiri tààràtààrà kó balẹ̀ ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ̀yin tẹ́ bá fẹ́ rí gbogbo àwòrán tí mo sọ lẹ́ẹ̀kan ẹ má gbàgbé láti tẹ comment section yìí ẹ rí Telegram channel wa ń bẹ ẹ̀yin tẹ́ bá ń wo fọ́nrán yìí lórí YouTube ẹ wo profile wa tí ń bẹ lókè yẹn ẹ drop down gbogbo full information tí ń bẹ níbi profile yẹn ẹ máa rí link tí ó gbé yín lọ sórí Telegram channel wa níbi tẹ́ ti máa láǹfààní láti rí gbogbo àwọn fọ́nrán yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tí ẹ bá láyà ẹ má lọ wò ó bẹ́ẹ̀ nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kú lọ rẹ́ẹ̀rẹ́ ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ láti máa rá àwọn òkú àbí ẹ nífẹ̀ẹ́ láti máa rí ẹ̀jẹ̀ ẹ má gbìyànjú láti lọ wò ara bí ti ń wò mọ́ ẹ wò ànílẹ̀ jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín sáà yìí bọ́bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá tánà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.